aṣọ tí Ọlọ́run pè ní aṣọ ọwọ̀ tó pè ní aṣọ tí yóò fi mọ̀ pé ẹni tí ń bọ̀ yọ ọmọlúwàbí ni wọ́n wá kó sọ́run obìnrin kan ìwọ obìnrin yẹn wọ́n tó ṣiṣẹ́ yẹn gangan owó tó gbà yẹn ò níbi tọ́mọ o wàláì tó bá fún 1 billion níbi kíní yìí billahi alladhi la ilaha illa huwal hayyul qayyum àjálù àdánwò gbogbo ní ọdún yìí ọmọ rí ẹ lọ bí lágógó àbí kíní jẹ́ ó wà lọ́rùn nísìn tó ṣe kíní kan ẹlẹ́hà kíní kan ẹlẹ́hà ló ṣe tó ń sọ bẹ́ẹ̀ pé ẹlẹ́hà ṣe ṣìnà ẹlẹ́hà lọ lé àlè ó gbàgbé ọmọ sílé àlè mo wá pè mo sọ fún gbogbo àwọn èèyàn ti dàbí kí wọ́n ń pè wá àwọn ọ̀gá yín wọ́n wá láti kójọ́ náà tán wá bẹ̀ mí wọ́n wá kó wọn lọ́wọ́jọ́ àwọn àfà wọ́n lè ná pé kò ní ṣe mọ́ nígbà yẹn ó tún wá sí part 2 ó lóun ò lè lùsì owó ń tọ̀ sọ ò lè lùsì owó àbí ṣùgbọ́n lè lùsì ẹ̀mí a fi àwọn táwọn àlọ́run bẹ Ọlọ́run fún ọ láwọn tí wọ́n lu aṣọ yìí kú ọ̀nà bá wọn. ẹ lọ bí lọ́run àwọn tí wọ́n lu aṣọ yìí kú tí wọ́n lò pẹ̀lú ìmánì tí wọ́n jìyà nínú ẹ̀ háyì wọ́n dẹ̀ di pé àwọn fi ń sin Ọlọ́run ni a fi wọ́n bẹ Ọlọ́run a pè wọ́n pé kọ́lọ́run wọlé àwọn wájú Ọlọ́run ó lọ bá wọn lọ́run lọ bí wọn lọ́run wo àwọn ẹ̀yin tẹ́ bí ọdún ládàá lókọ́lá yìí sẹ́wọ̀n kó garada ẹni tó bá garada tó bá ṣe Ọlọ́run ìmọ̀ ń promote ìyá Ọlọ́run ni yóò jẹ́ káwọn èèyàn ibà Ọlọ́run ṣe burú tó bó ṣe ga tó yẹn material ìyá Ọlọ́run ni bó ṣe gbùngbọ̀n náà yẹn material ìyá Ọlọ́run ni wàláì wọ́n fi rí bọ́lọ́run ṣe burú tó lára rẹ ni tó bá ń bọ̀ látọ̀ kẹ́ wọ́n ti rí ìyá Ọlọ́run lára rẹ ọdún ládàá lókọ́lá àbí kẹ́lò jẹ́ tó bá ń bọ̀ látọ̀ kan wọ́n ti rí ìyá Ọlọ́run lára rẹ pé ìyá Ọlọ́run ní ń bọ̀. mo wà disappointed nígbà tí mo wo fídíò yìí torí wípé Àfáà Alágbàjì wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn mùsùlùmí tí mo fẹ́ràn gan kì í ṣe tójó mo gbà fún wọn torí àwọn ọ̀rọ̀ kan wà tí mo ti gbọ́ lẹ́nu wọn tí mi expect pé wọ́n lè sọ gbà fún wọn ṣùgbọ́n kò yẹ kí wọ́n fi ìbínú sọ̀rọ̀ wọ́n sì fi ìbínú sọ̀rọ̀ yìí lóòótọ́ àwọn onísinimá wa wọ́n ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá fún ẹ̀sìn lórílẹ̀‐èdè wa pàápàá ẹ̀wọ̀n nǹkan tí wọ́n máa ń ṣe fún àwọn ìjọ aláṣọ funfun tí wọ́n bá fẹ́ portray pásítọ̀ tó lu jìbìtì nínú fíìmù wọn á ní kó wọ aṣọ funfun tí wọ́n fẹ́ portray pásítọ̀ tó ń mú nǹkan mọ́kàn aṣọ funfun ló máa wọ̀ ẹ̀tẹ̀ wo wòlíì àgbà kí ló ń ṣe skìtẹ̀ aṣọ funfun ni ṣùgbọ́n síbẹ̀ yìí ò ní káwọn aláṣọ funfun jáde wọn náà wọ́n máa ra wọn ṣẹ́ lọ́rùn so àwọn ọmọ wa náà ni wọ́n á nílò láti pè wọ́n ká jẹ́ kí wọ́n mọ̀ wípé báyìí lẹ́sìn wa ṣe rí kódà gbogbo wa ṣe ń gbẹ̀rù ẹ̀sìn ìbílẹ̀ lénìí tá a rò pé kò dára àwọn onísinimá wa ló fà wọn kì í sọ wípé wọn àti pọ̀tí babaláwo tó ṣe dáadáa rí ìkànnì àwọn máa ń sọ pé àwọn babaláwo ń ṣe bẹ́ẹ̀ naturally babaláwo ń ṣe dáadáa naturally babaláwo àrí babaláwo tó ń ṣe dáadáa àrí wòlíì tó ń ṣe dáadáa àrí wòlíì tó dá àrí àfáà tó ṣe dáadáa àrí àfáà tó dá so àmọ́ nǹkan tí èmi rò pé ó yẹ kó jẹ́ solution ni wípé kí àwọn ẹ̀sìn kọ̀ọ̀kan kó máa ṣe something like bí a seminar tó máa ní ṣe pẹ̀lú àjọṣọ́gbù ẹ̀sìn yẹn àti iṣẹ́ sinimá so ẹ invite àwọn onísinimá yẹn síbẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé báyìí lẹ̀sìn wa ṣe rí o báyìí ni o báyìí ni o so wọ́n á lè ní òye ẹ̀sìn yẹn torí èyàn ò kí dàgbà kọjá nǹkan tí ò bá mọ̀ o so bọ́n sábà sọ pé tá bá ti ṣe àṣìṣe afẹ́ máa rán wọn níṣẹ́ sọ́run ni ẹjọ́ yẹn mélòó máa padà kú so ẹ gbọ́dọ̀ yín bàbá yóò gbọ́dọ̀ ṣe àṣìlò agbára pé gbọ́dọ̀ ṣe fún yín agbára yẹn ẹ fẹ́ lò àti pé ẹ̀sìn ò kí ṣe láti máa pa ènìyàn ẹ̀sìn ni láti pe ènìyàn sí ọ̀nà Ọlọ́run Jésù sọ wípé òun wà nítorí àwọn tára wọn lè bí kò sí nítorí àwọn lọ́kùn ó túmọ̀ sí pé gbogbo èèyàn ò lè perfect so ṣùgbọ́n èèyàn ṣàṣìṣe tàbí ó ṣe nǹkan kan ṣẹ̀sìn ẹni ẹ máa ran níṣẹ́ sọ́run ni ẹ ti ń fi àpẹẹrẹ búburú sílẹ̀ ní ẹ nípa ara yín ẹ ti tún fún wa ní another ẹ ti ń jẹ́ ká máa rí another meaning sí ẹ̀sìn yín nìyẹn ẹ ti jẹ́ ká máa rí nǹkan ká máa fojú mi wo ẹ̀sìn yín nìyẹn so ẹ jọ̀ọ́
ẹ má jẹ́ ká wò níwò pé táwọn ní sinimá wa bá ti ṣàṣìṣe nípa ẹ̀sìn wa the next ni pé ká ṣàbìlù sí wọn ní ká tọ́ wọn sọ́nà pé báyìí ló ṣe yẹ kó rí báyìí ló ṣe yẹ kó rí wọ́n lè má mọ̀ so àfa alábìbù ẹ̀jẹ̀bùrẹ́ o so èèyàn lè gbèjẹ ẹ̀sìn o nǹkan tán ṣebí wọ́n tẹ̀sí máa ń pọ̀ tí èèyàn àfa dáadáa náà nǹkan tán fojú aláṣọ funfun rí tán fojú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ rí dẹ́yìn èèyàn ní tíátà náà ẹ má kọjá yẹ̀yìn kẹ́ tó bá ti yé yín ẹ má tẹ̀rí sí ẹ ṣèwádìí kẹ́ tó máa gbé ìtàn yín kalẹ̀ àjò wá ṣe Adamade lórúkọ mi bá mi share fídíò yìí ire ó dàbọ̀.